dákun dábọ̀ má jẹ́ kí wọ́n jí ọ gbé o, má jẹ́ wọ́n jí ọ gbé o. ọ̀gá sọ́jà odidi general wọ́n jí gbé yìí, rescue team mélòó la rán, ń bo la wà gbà ó ń jáde ni o, ó ń travel ni o, wọ́n gbé òun àtìyàwó ẹ̀. àwọn ajínigbé dẹ̀ jí gbé, ọ̀dẹ̀ kú mọ́ wọn lọ́wọ́, kí wọ́n fi ṣe tó ikú mọ́ wọn lọ́wọ́. àwọn èèyàn tí wọ́n ń jí gbé kí làrùn tí ń bẹ lára wọn tẹ́lẹ̀, kí ni wọ́n ń nọ́ọ̀sì, kí wọ́n ń tọ́jú. sí ajínigbé, sọ̀rọ̀ ajínigbé kan mo ní ọ̀sà tàbí mo gbọ́dọ̀ jẹun àbọ̀yẹ kí n ti lo oògùn kan, kí lọ́kàn wọn. ẹ̀yin náà ti wá rí gbangba wípé compulsorily ni fún wa láti rẹ́yìn sùnmọ̀mí àti ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wo adúrú aburú tó ti mú bá wa, ẹ wo wàhálà tó ti dá sí wa lọ́rùn, ẹ wo bínú gbogbo orílẹ̀‐èdè Nàìjíríà ṣe wà nínú dààmúdààbò. ṣe rí reason tó fi yẹ kẹ́ mọ́ lọ lẹ́mọ́ káfí ọ lọ láfè. ọ̀tọ̀ ni tá à ń sọ ń bí, ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn. olórí burúkú òpònú kan tó sọ wípé àwọn ajínigbé ó ní wọ́n bẹ́ta IPOB. ǹjẹ́ kí ló dé tó rí bẹ́ẹ̀? ó láwọn IPOB ọlọ́pàá sọ́jà làwọn ń dojú ìjà kọ, ṣùgbọ́n àwọn ajínigbé àwọn ń jí ọmọ gbé láti gba ránsọ́ọ̀mù. ẹ já béèrè lọ́wọ́ olórí burúkú wípé kí ni ìyàtọ̀ nínú ọmọ Bántálẹ́? ìwo lọmọ rẹ náà mọ ètù ni àbáhàyà àbájẹ? kò yé mi. mo gbọ́rọ̀ yìí ó ṣe mí ń kàyéfì, kì í ṣe pọ́ ẹ̀sẹ̀ ṣe mí ń kàyéfì ń tèmi. látọjọ́ tán ti jí general yẹn gbé nílé ayé ó ti ní ìtumọ̀ mí ìsinmi. because ńgbà wọ́n gbé odidi ológun, wọ́n dẹ̀ rí gbé bẹ́ẹ̀, wọ́n dẹ̀ gbéyàwó ẹ̀ bẹ́ẹ̀, ó dẹ̀ kú mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀, kò dẹ̀ sí nǹkan tá a ṣe sí bẹ́ẹ̀. dùpẹ́ tó bá di lọ́la táwọn tó jí gbé tó pa general yìí tí wọ́n bá láwọn rìpẹ́ǹtì á integrate wọn padà sáàrin àwùjọ ni. irú orílẹ̀-èdè wo la ti bára wa? orílẹ̀-èdè ta ti rán ọmọ yahoo lẹ́wọ̀n, ta ti ń pardon bandits. ṣé bẹ́ẹ̀ bá jí lójúmọ́ sẹ́rù orílẹ̀-èdè yìí ò kì í bá yín ni? ó ń bá yín mi. This is not a matter of Bọ́lá Tinubu. Collective matter ni. Tinubu kọ́ ni yóò gbàsọ sọ́jà sọ́rùn, Tinubu kọ́ ni yóò dèbọn mápá. Tinubu ó sọ pé kẹ́nìkan kó pardon onísùnmọ̀mí, ó ní ẹgbẹ́jà káwọn mọ́lé. ó lóun ní san ransom tóun. àwọn tó dẹ̀rù pé kúnjú òṣùwọ̀n ló ránṣẹ́, àwọn tá a wá rò pé kúnjú òṣùwọ̀n jẹ́ wọ́n kúnjú òṣùwọ̀n tòótọ́. irúṣẹ́ ìwò wọn ń ṣe nínú igbó, ọdún mélòó wọ́n fẹ́ fi pilẹ̀ wèrè. àwọn onísùnmọ̀mí wọ́n wá di ààrẹ mọ́ wa lọ́wọ́ because àwọn gan pàṣẹ ju Bọ́lá Ahmed Tinubu lọ. Bọ́lá Ahmed Tinubu ò lè kọ̀máǹdì mi kí n mówó wá, kò lè kọ̀máǹdì ẹ̀yin náà kẹ́ mówó wá. àwọn bandits lè kọ̀máǹdì ká máa gbọ̀n jìàjìà káàkiri, ká máa sáré káàkiri. ilé ẹbí yín ti fẹ́ wó wọn ní o mówó wá, òun complain láti ẹjọ́ yìí. bandit jí ọ níyàwó gbé, ó jí ọlọ́mọ gbé, wọ́n béèrè 10 million, ó wá ń sáré káàkiri, ó wá ń wówó jọ. owó tẹ́lòmí ò lè yá fọ́mọ rẹ̀ láti ṣe nǹkan rí. bí ẹ bá jí ọmọ òun gbé, èèyàn ò sẹ́yìn ò ní wá káàkiri. ẹni tí ó fẹ́ràn èèyàn gan san bẹ̀.
question mi leléyìí, ẹ dákun torí Ọlọ́run, ṣé a lè ṣẹ́gun yìí àbí ò ṣeé ṣẹ́? I mean, ṣé bá ṣe mọ́ bá lọ leléyìí àbó lópin, níbo lópin rẹ̀ wà? Ọ̀nà mélòó la mọ̀ táwọn oníjàǹdùkú gbé tán wà nínú igbó? Ọ̀nà mélòó ńlá mọ̀ tí wọ́n wà, mélòó wọn ní bẹ́ẹ̀? Ǹjẹ́ a lè ka iye àwọn èèyàn tí ń bẹ nínú àhámọ́ ajínigbé lónìí lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ kọ̀ọ̀kan? Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lójú wa nìkan la lè sọ ń parẹ́ o. Àwọn tí wọn ò gbé lójú wa ńkọ́? Àwọn tí ò sí èèyàn kankan bẹ́ẹ̀ ńgbà tí wọ́n gbé wọn débi tí wọ́n lè ṣàlàyé fẹ́ lòmíì wípé wọ́n gbẹ́ nìkan lọ o. Mélòó ọkọ̀ wọn ti dá dúró tẹ́nìkan kọ́ ọmọ tán ti káwọn èèyàn inú ẹ̀ sọ̀kalẹ̀ tán kó wọn wọnú igbó lọ. Agbára wo la ní ta fẹ́ sà? Ṣé general yẹn kú bẹ́ẹ̀ náà ni? Àwọn kan ti kú ṣáájú ẹ̀ bẹ́ẹ̀. Àwọn onísùmọ̀mí ti wọ military base tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ tán tó jíyàn gbé ní military base. Ìwọ wá ń sapá kẹndu káàkiri oníwọ̀n ò lè gbé ọ, má jẹ́ kí wọ́n gbé ọ torí Ọlọ́mọ ń bẹ̀ ọ ni o. Èmi náà try as much as possible. N ò ní rìn sọ́nà bíi tí wọ́n ti bìkọ́ ọmọ bá lọ jíru wa gbé kéèyàn kàn máa kọrin ilé ló lọ tààràrà, ilé ló lọ tààràrà, bàbá rẹ̀ ilé o, ilé ló lọ tààràrà. Torí kò sẹ́ni tí ó gbàlúwà rẹ̀ kalẹ̀. Ta ló jẹun yóò débi pé yóò dáwó fẹ́ nìkan nísìn? Kọ́lọ́mọjà rìn ju ebi ń pọ̀ náà. So mo rí ìròyìn yẹn ó kà mí láyà. Mo sì rí nǹkan tí ń lọ Nàìjíríà, ẹ̀rù bà mí púpọ̀ jù. Ẹ bá ń fi sẹ́kọ̀ǹsì méjì pín prógrámù yẹn jọ. Ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Nàìjíríà ń lé orílẹ̀-èdè mi ọ̀wọ́n. Ìlú tá a fi wàrà tó yín púpọ̀ dá lọ́lá. Ìlú tí ò sí wàrà nínú ẹ̀ mọ́. Débi tá a rọ̀wọ́ oyin ẹ̀ là. Tàbí ká sọ pé ìlú tí wàrà abẹ wà lọ́wọ́ èèyàn péréte. Ẹ má bínú o. Ẹ má bínú, ẹ dákun, ẹ bá ń pín o, ẹ bá ń pín o. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun. Ẹ má bínú o, ẹ má bínú o. Ẹ má bínú o. Ẹ foríjì mi o. Èmi náà kọ́ o, èmi náà kọ́ o. Èmi mọ̀ pé gbogbo aláti réròyìn ọ̀hún o, ṣùgbọ́n àyàkó èmi ẹ̀rù bà mí. Nigeria retired general Kpain in captivity. Retired Major General Rabi Abubakar was spokesman
for the army a decade ago. A retired Nigerian Army general who had been kidnapped by gunmen in the country's northwest as spying while being held captive, the military has said. Kí ni ìgbésẹ̀ tí military gbé ńgbà tí òtútù ń pòkan ọ̀rẹ́ wọn? Ṣé wọ́n rí gẹ́gẹ́ bí business as usual? Àbí wọ́n rí gẹ́gẹ́ bí ikú tí ń pojúgbẹ̀ ẹni? Odidi ọ̀gá sọ́jà àdẹ̀lé track ẹ̀. A retired Nigerian Army general who had been kidnapped by gunmen, Major General Rabi Abubakar, who had a high-profile job as military spokesman between 2015 and 2017, was abducted with his wife while traveling in Katsina State last month. Látòṣù tó lọ wọ́n ti jí gbé. No group has said it was behind the kidnapping. Ìyẹn túmọ̀ sí pé àwọn Boko wọn ò pa wọn ni, àwọn ẹ̀sì wọn ò pa wọn ni, àwọn bandi wọn ò pa wọn ni, àwọn iswa wọn ò pa wọn ni. Gbọ́ ta ni ó fọ̀bẹ tó nù Jésù? Kí wọ́n jí gbé fún? Ṣé wọ́n béèrè ránsọ́ọ̀mù? Ṣé kú rẹ̀ sọ lọ́wọ́ nǹkan kan nú? Ṣé jíjí gbé ẹ̀ sọ lọ́wọ́ nǹkan kan nú? Ńgbà jẹ́ ọkọ àtìyàwó gbé, tọkọ sì kú sínú ìgbèkùn bẹ̀ lójú ìyàwó ẹ̀. Irú trauma wo nìyẹn? Kí lórílẹ̀-èdè yìí ń fún wa? Kí ló yẹ kó orílẹ̀-èdè yìí ó fún wa? Àwọn tí ń bẹ lórí wa, àwọn tí ń so lórí wa, ǹjẹ́ wọ́n ever rò ó rí? Pọ̀ yẹ kó orílẹ̀-èdè yìí ó pín bá a ṣe ń rò ó ń tiwa. Ǹjẹ́ àwọn gangan rò ó rí? Àwọn tó wà ní Senate, tó wà House of Rep, àwọn gómìnà, ǹjẹ́ wọ́n ever rò ó rí? Wípé ó yẹ ká pín Nàìjíríà, ó yẹ kí Nàìjíríà ó wà, káwọn kí region kọ̀ọ̀kan wà lọ́tọ̀ọ̀tọ̀. Ǹjẹ́ wọ́n rò ó rí? Tí wọn ò bá rò ó rí, ǹjẹ́ àwa gangan ń jẹ́ kó wà létí wọn? Ǹjẹ́ à ń sọ sí tí wọn? Torí èyàn ò kí ń dàgbà sí tí ò bá mọ̀. Mo wo pé báwo ni ilẹ̀ Yorùbá ò bá ṣe wà lómìnira tó, báwo làbá ṣe wà lálàáfíà tó? Ká ní jẹ́jẹ́ wa là ń bá ilé ayé ara wa lọ lásìpìlẹ̀. Látìgbà táwọn Awólọ́wọ̀ ti wà ní premier nǹkankan. Ká ní bẹ́ẹ̀ náà la ṣe wà dé sìn ni. Ẹ wo bá bá ṣe dàgbà sí. Because calculation mi, ojú ìwòye mi, ò ní pé anybody ló lè sọnù lọ́la. Ẹnìkan béèrè ìbéèrè kan ń pé láti ìpìlẹ̀ ni wọ́n ti ń jíyàn gbé, ní jàǹdùkú ti wà. Ó ní ṣé lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ló bí ní gbogbo ẹ̀ wọ́n máa sọ pé Muslim ni wọ́n. Ó ní ṣé Muslim náà ní jíyàn gbé látilẹ̀. Mo wá ní ká sọ fún tọ̀hún wípé ìjínigbé tayé àtijọ́ tán fi máa ń sọ fún wa pé bọ́n bá pè yẹn mọ́ dáhùn o, wọ́n máa ń gbé èèyàn sówó ni o. Kò sábà sẹ́ni tí ń gbé èèyàn tí ń gba ransom. Ntí mo sì tún mọ̀ tán máa ń jí gbé ńgbà náà lóbìnrin. Ntí wọ́n sì fi máa ń jí wọ́n gbé ni pé ńgbà tóbìnrin bá lu ọkùnrin jìbìtì gbowó lọ́wọ́ ẹ̀, gba nǹkan lọ́wọ́ ẹ̀, tí ó wá rí i pé kò fẹ́ fẹ́ òun ni wọ́n fi máa ń jí wọ́n gbé. Wọ́n lè lọ dènà dé lọ́nà odò, wọ́n lè dènà dé lọ́nà oko, wọ́n ó gbé. Bóyá lẹ́yìn ìgbà tó bá lóyún àbí tó bá bímọ ní ó tó wá sọ fáwọn òbí ẹ̀. Ìmí dẹ̀ wà tó jẹ́ wípé àti ìyá àti ọkọ ni wọ́n jọ máa ń mọ̀ wípé kán jí gbé. Àwọn ìyá kan wà láyé àtijọ́ tí wọ́n lóòótọ́. Bọ́mọ bá ti ń gba nǹkan lọ́wọ́ ọkùnrin náà mọ̀ sọ pé ńlọ ń gbà yìí o, kò gbọ́dọ̀ dọ̀la kó o pò ṣe mọ́ o. Mọ́ bá ti rí i pé ọmọ òun wá ń tẹ̀ lọ́kùnrin míì, tàbọ́ fẹ́ máa pàùndà lórí ẹni tí ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n wà tàbí kò tètè fẹ́ lọlé ọkọ, wọ́n wà bọ́kọ sọ̀rọ̀. Ọ̀dọ̀gbọ́n ẹ̀ ni o, eléyìí tí yánrí sàn kò ní kan ṣe o.
ọ̀dọ̀gbọ́n ẹ̀ ni wọ́n ràn lọ́jà ìjọba yìí kò ti wá àwọn èèyàn àwọn géńdé gìrì pákùnrin kí wọ́n bọ́ gbé táàmù yanjú eléyìí tó bá kù tó bá yá àwọn ìjínigbé tí ń bẹ láyé ìgbà náà nù kì í ṣe táyé ìsìn o. The abduction and death of Abubakar highlights the continuing security challenges facing parts of northwest Nigeria bó n tó dé bá wa ní south kí lápẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ abúlé ìpínlẹ̀ Kwara ni wọ́n ti sá kúrò nílé làwọn ọba wọn ò wálé mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú dààmúdàbò ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ̀n rìrì ìpínlẹ̀ Èkìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jí gbé ń bẹ̀ ìpínlẹ̀ Ondo ò lójú oorun ìpínlẹ̀ Ògùn ní kí ló ṣubú tẹ̀hún north east kẹ̀ north west kẹ̀ ṣàlàyé south west. Where criminal gangs known locally as bandits frequently carry out kidnapping for ransom as well as cattle rustling and attacks on rural communities. Ǹjọ́ ọmọ tí wọ́n ń pè ní cattle rustling ká dédé pa ẹni tí ń da màálù ká jogún màálù rẹ̀ ọmọ pé lẹ́yìn náà wà lókè ọya ọmọ pọ̀ wà káàkiri tí wọ́n pa ẹni tí ń da màálù tí wọ́n kó màálù rẹ̀ lọ ǹjọ́ tó wá rí gbákọ́ lóòótọ́ rámì ìyẹn wọ́n ń pè cattle rustling. Some militant jihadists have also operated in the region. An alleged militant camp in Sokoto State was the target of a U.S. airstrike on 25 December last year. Katsina had been one of the states most affected by the violence. Local media reported that the retired officer had been going to a wedding on 30 May when armed men attacked his vehicle and seized him, his wife, and their driver. Ìyẹn lọ bí ayé ìgbéyàwó lọ dáràn sí lọ kẹran sí. Ẹ̀rù ìbámọ̀ ń tá a fi ń sọnù pé àìmọ̀ kì í pọmọ ọlọ́mọ jẹ. Àìmọ̀ ló ṣèyàwó àìmọ̀ ló sọmọ tuntun ń ló ṣèyàwó ọ̀sìngín ló sòkú pópó. Kálọ́mọ tuntun mọ̀ ni kò ní yálé tálíkà ilé olówó ni ọ̀bá yàbí tó ti máa rí ìtọ́jú. Káníyàwó ọ̀sìngín mọ̀ ni ilé ọlọ́lá tí ń pẹ́ láyé ni ìbáyà ìbá ti yálé ẹni tí ó tètè kú tí ó wà dopó ní kògbókògbó ọjọ́ ayé rẹ̀. Òkú pópó ta ẹ̀sẹ̀ ń pè kán wá fi táǹkàṣù gbéhùn káwọn táǹkàṣù wá gbéhùn. Kálọ́mọjọ́ tá a sùn tá a ní jí mọ́ ni ìjọ́ tí ó kù sí pópó tó kúrẹ́ ọmọ ráre ńlẹ̀ ẹlẹ́hun yóò jẹun tán yóò fẹ̀yìn lébùsùn bí kú bá dé amẹ́nire lójú oorun. Síkálẹ̀ ni ẹlẹ́ni mọ̀ yóò fowó ránṣẹ́ fáwọn onígbéyàwó pé ẹ wò ó ẹ̀jẹ̀ máa ń wá séńjì kan o n ò ní lè wá o iṣẹ́ kan díwọ́ mo nípe gbàjáwèrè kọ́ mọ̀ jáde léńjọ́ náà bóyá ọ̀yẹ̀yẹ̀ ikú ọ̀bá yẹ̀ lórí awo bóyá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ìbá ti ṣẹlẹ̀ sí ẹni ẹlẹ́ni out of love ta ló mọ bónígbéyàwó ṣe súnmọ́ sí bóyá ọmọ kọ̀líìgì ẹni bóyá ọmọ àbúrò rẹ̀ ni bóyá ọmọ ẹ̀gbọ́n ẹni bóyá ọmọ ọ̀rẹ́ ẹni bóyá ẹbí wọn ni látijọ́ tí wọ́n ti jí gbé ṣé ìyàwó àtọkọ ìyàwó ṣé wọn ò lájọṣepọ̀. mísà ẹ gbádùn mi mà jẹ́nẹ́rà yìí àtìyàwó ẹ̀ àti dráìvà wọn tí ń wà wọ́n lọ ni wọ́n jí gbé o níbi ìgbéyàwó wọn ń lọ o ibi ìgbéyàwó wọn ń lọ mo wá ń béèrè pé ọkọ ìyàwó àtìyàwó ọ̀sìngín ṣé torí pé wọ́n jí jẹ́nẹ́rà yìí gbé wọn ò jẹ́ látìgbà náà ṣé wọn ò bára wọn lájọṣepọ̀ ṣé ìṣe honeymoon gan ni wọ́n wà ṣé wọ́n ti kúrò ní honeymoon ńlá fi pé ìbànújẹ́ nìkan ò túlù ṣé wọ́n mọ̀ pé torí àwọn gan wọ́n ṣe jí gbé. Okay, days before news of his death emerged, a video shared on social media appeared to show Abubakar in captivity.
He was seen with an apparent injury to his left leg alongside his wife and other hostages. The military said it chose not to comment publicly on the abduction while efforts to free those in captivity were being made. In deference to ongoing rescue efforts by security agencies, the armed forces withheld public comment while every operational resource was deployed in hope of securing his safe return. The whereabouts and condition of Abubakar's wife remain unknown, but a military spokesman said that ongoing operations have since been further intensified to bring perpetrators to justice and to dismantle all terrorist networks threatening our nation. Kí ló dá yín dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ ti dismantle wọn àtẹ̀yìnkọ́gbọ́n agé tí ajá agélé títàn ẹ̀sẹ̀ ń tọ́jú abẹ wọ́n pè ní ẹlẹ́ni dànù wọ́n fi ṣòfò ẹ̀wà lẹ́fẹ́ kí ni tó wí dismantle the terrorist network. So, bring perpetrators to justice. Perpetrator will bring to justice. Àwọn tó yẹ pé tẹ́ bá ti mú ẹ tún rehabilitate wọn ni. Ẹ pardon wọn. Ẹ fún wọn ní amnesty. Àwọn wá padà dé wọ́n tún wá ṣe ń lóró. Bó lè yàn kó ṣe. Bó la ṣe gbọ́ pé èèyàn kan ti pa àyàn rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n lónìí. Wọn ò mọ̀ọ́mọ̀ dojú ìbọn kọ èèyàn, wọ́n ṣèèṣì pa àyàn ni. Wọ́n wà lẹ́wọ̀n dé sìn. Yes. A ti rí ọ̀pọ̀lọpọ̀ ọdẹ tó jẹ́ pé wọ́n ń dẹ̀gbẹ́ lọ ni. Àsìta àbọ̀n ló lọ ọbẹ̀ nìkan nù wọn. Ẹni tó yìn ń bẹ lẹ́wọ̀n dé sìn. Ó ṣèèṣì ni o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fà ní wípé ẹ pè kinní kan mass kinní kan, ẹ pè kinní kan ní attempt mọ kinní kan, ẹ pè kinní kan mọ kinní kan. Àwọn ọ̀jọ̀gbọ́n ti pick nǹkan tí mo fẹ́ sọ torí YouTube ní ó jẹ́ kí n lè mọ̀ pé délẹ̀. Kó má dàbí nǹkan pé nǹkan tí ń dẹ́rù báyàn là ń sọ lórí ètò n tó bí nìyẹn. Attempt mọ tàbí manslaughter ẹ ti máa understand ẹ̀ bẹ́yẹn. Ẹ wá rí ẹni tó mọ̀ọ́mọ̀ pààyàn gangan tó mọ̀ọ́mọ̀ jíyàn gbé ọmọ kékeré tí ò tí ì pé 20 years ó lóun ti pààyàn more than 100 ẹ̀dẹ̀ rehabilitate ẹ̀dẹ̀ pardon ẹ̀fọ́ eléyìn náà ní amnesty. What kind of country is this? Bọ́n bá rí sójà wọn ń pa sójà ń pa kúpa. The military paid tribute. Ọmọ eléyìn ò ṣe dáadáa àti pay tribute yẹn ò nira fún wọn. The military paid tribute to the Major General, who local media reported was 61 when he died, describing the loss as tragic. Eléyìn àwọn vocabulary ńláńlá ìmọ̀ ń yá sí wa lẹ́nu ọ̀rọ̀rùn gan. Àìwá àti condolence visit ó yá sí wa lẹ́sẹ̀ gan. Àwọn governor wá, senator wá. Àwọn ẹbí ẹ̀ pé wọ́n wá pìtì pẹ̀lú àwọn ẹbí ẹ̀ wọ́n bá ra àwọn ọmọ wọn nísìnyí wọ́n lè pọ́n máa fún scholarship wọ́n máa fún wọn nígbọ́n máa fún wọn láwo ta ni ó replace bàbá àti wọn. Ẹ̀yin jẹ́ bàbá àwọn ọmọ yín ẹ jẹ́ ọkọ ìyàwó yín àti mọ̀ whereabout ìyàwó ọkọ ló ti kú àtìmọ́lé driver ńkọ́ ìjà mọ̀ whereabout ẹ̀ àbó wọn lẹ́bí. Okay. And offer condolences to his family and former colleagues. A statement said he made immense contributions to counter-insurgency operations. His commitment to duty and to the unity of Nigeria remains a sharing example for all personnel. Nta gbọ́ látọ̀dọ̀ iléeṣẹ́ ológun nù. Ìyẹn sún àláàyè ọjọ́ abákúlà dèrè. Hypocrite tó tó ọmọ adarí wọn ò sí, especially àwa Yorùbá. Ìkà tó tó wa láyé ò sí o. Kò sẹ́ni tá a máa ń yìn lójú ayé ẹ̀. Kò sẹ́ni tí máa ń ṣe nǹkan tó dáa lójú ayé ẹ̀.
ṣùgbọ́n bó bá ti kú báyìí èèyàn rere ní jáde lẹ́nu gbogbo wa, èèyàn dáadáa ní jáde lẹ́nu gbogbo wa. ọjọ́ wo láṣẹ lè dà orílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ̀ nínú àánú ẹ̀ ó ṣàánú wa o. well ẹ gbọ́rọ̀ lẹ́nu Gumi o, ẹ gbọ́rọ̀ lẹ́nu Gumi o. now okay, ẹ gbọ́ Gumi. When you ask a battery of questions, how do you expect me to convince you? Let me step one by one. IPOB is attacking the police, is attacking the army. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin dádì àti mọ́mì mi mọ̀ ní o. Ṣé wọn ò lè gbé Gumi ni wọn ò lè arrest Gumi? Ṣé wọn ò lè question ẹ̀? Ó láwọn IPOB, wọ́n ń kọlu ọlọ́pàá, wọ́n ń kọlu àwọn army. Attacking INEC, government institutions, killing our men in service. Now, bàbá wa wò dáadáa náà. Because ẹnìkan sọ̀rọ̀, ó ní àbí ẹnìkan wo tiẹ̀ lọ sọ̀rọ̀, Olúwo. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bínú. Ó láwọn èèyàn kan wà tó jẹ́ pé inú ń bí wọn. Bó ló yẹ ká béèrè pé kí ni ń bí wọn nú? Ẹni tí inú ń bí tó rápátá ńlẹ̀ tí ò lè forí sọ. Ẹni tí inú ń bí tí tírélà iléepo ń kọjá lọ tí ò lè bọ́ sójú ọ̀nà fún. Bó ni ó sì máa kanra máa wá? Oníbóyè bí ń pa àwọn èèyàn kan. Can you imagine that? Tẹ́bí bá wá ń pa àwọn èèyàn, sáwà láàfún ló ń jẹ. And the herdsmen are kidnapping children not to kill them. Can you imagine? And the herdsmen are kidnapping the children not to kill them. Kì í ṣe pé wọ́n fẹ́ pa wọ́n o, wọ́n kàn ń jí wọn gbé. Kí ni ìdí tán fi ń jí wọn gbé? To get money. To get money. So, láì kí ń sọmọ ewúrẹ́, láì sọmọ ehoro, láì sọmọ adìẹ, láì sọmọ ajá. Ọmọ èèyàn ni wọ́n gbọ́dọ̀ kó láti get owó. Àwọn tí wọ́n fẹ́ gbowó lọ wọn. Ọmọ ta làwọn kó tí wọ́n fi lówó lọ́wọ́. Ṣé ìwọ tí wọ́n ní láti ṣiṣẹ́ kí wọ́n rówó? Tó ìjẹ́pọ̀ ọmọ tiwa ni wọ́n ń wá kiri. Bí wọ́n bá ń bínú, ìjọba ni kí wọ́n bínú sí. Àwọn tí ń bẹ nípò ìjọba ni kí wọ́n bínú sí. Kí ló dé tí wọn ò bínú sí wọn? Kí ló dé tí wọn ò kọlù wọn? Retired army general yìí kí ló ṣe fún wọn? Bó ṣe wà ní ìsìn ẹnìkan ló máa bínú ẹ̀ nínú iléeṣẹ́ ológun. Bó ṣe wà ń. Ó gbọ́dọ̀ jẹ́ kan nínú àwọn tó gbógun ti ìgbésùnmọ̀mí àti àìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà tó wà lẹ́nu iṣẹ́. Ó ti fi wọn lápè. Wọ́n sì ti mú ọwọ́. Kìí sàwọn báńdì gan ni wọ́n wá kiri o. Ní lára àwọn àgbà sọ́jà ní ọwà ní òní nínú. Ṣé wọ́n mọ̀ wípé yóò kọjá ń bẹ̀? Ṣé ìsepá ẹni tí bàbá yìí sọ fún pé òun lọ bí ìgbéyàwó ló fáwọn tó lọ dúró sí ojú ọ̀nà ló fún ọ lọ́wọ́ ẹni tó mọ ibi tí ń lọ? Àbọ̀kàn wà coincidence ni. Sáwọn eléyìí ó kàn wá fún operation ni wọ́n ṣe mistake pàdé ẹ̀ lójú ọ̀nà wọn jí gbé. Àbọ̀ wà deliberate. Pòun gangan ni wọ́n plan pé wọ́n fẹ́ lọ jí gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Odidi Major General wọ́n jí gbé conveniently without resistance. Kò já ń pátá kò sí kankan, wọ́n gbé àwọ̀ ẹ̀, wọ́n gbé driver. Kí wọ́n fi ṣe kó tó kú. Ṣé wọ́n tọ́jú ẹ ni? Ṣé wọ́n lù ni? Ṣé wọ́n gbá ní nǹkan ni? Ṣé wọ́n fi ibi pa ni? Sọ lárùn lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń tọ́jú tí ń nọ́ọ̀sì.
gbogbo àwọn ìbéèrè yẹn ó dùn ní pé kò sẹ́ni tó lè dáni lóhùn bọ̀tẹ́lẹ̀ tó dùn wájú ní wípé ó dídí major general nínú iṣẹ́ ológun ni wọ́n gbé tí ó láǹfààní àti jàjàbọ́. My lovely brothers and sisters, ẹnikẹ́ni tí wọ́n bá dè lókùn lọ́wọ́ bóyá dè síwájú àbá dè sẹ́yìn kò lè dára ẹ̀ tú o. bó bá tiẹ̀ jẹ́wájú ni ó lè fẹ̀yìn tú ṣùgbọ́n tó bá mú ọ tán fi dè ọ́ lọ́wọ́ sẹ́yìn ó ń tàn ó lè dára ẹ̀ tú. ẹnikẹ́ni tán bá mú sígbèkùn kò lè free ìyá rẹ̀. kìsídàkẹ́ni tó so kó tú tàbí kẹ́lòmíì ó wá láti wá tú. Kennedy tẹ́nìkan ó fi rò lọ́kàn tàbí táwọn ìsọ̀rí èèyàn kan ó fi rò lọ́kàn ẹja lọ jíyàn gbé ẹja gbẹ̀mí eléyìí ẹja pa eléyìí. Kennedy tíjọba ti ń sọ pé òun ṣe taráàlú yóò fi wá múrú àwọn èèyàn bẹ́ẹ̀ tí ó sọ pé amnesty ló tún kàn. ṣé tí gọ́ọ̀mẹ̀ntì bá prosecute wọn ṣé wọ́n ó lu gọ́ọ̀mẹ̀ntì ni? Because as far as I'm concerned àwọn president were active enough. Mo fọlọ́run búra irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà. If you don't have action you should not lead. Please don't lead. èmi ò lè ààrẹ ò lè jẹ president o. n lè jẹ president o. gbogbo àwọn tán mú tán kó yìí á yànké wọn nísìnyí ká yànké wọn pátápátá ká mójú kó ń bẹ̀. ilé yìí ò ní pé a fẹ́ kí wàhálà ikú ọ dá kó tán pátápátá. How can you compare somebody who's killing our gallant men in the armed forces directly, attacking them, to somebody who's kidnapping children to make money, not to kill them? Can you imagine? Bó lẹ ṣe fẹ́ compare ẹni tí ń dojú ìbọn kọ àwọn sọ́jà tí ń dojú ìbọn kọ àwọn ọlọ́pàá. Tẹ́ compare rẹ̀ pẹ̀lú ẹni tí ń jí àwọn ọmọ kéékèèké gbé torí kóun ó lè gbowó. Ṣé mi lè sọ bó ṣe sọ yìí? Ṣé mi lè sọ ń tọ́ sọ yìí? Kí DSS ọmọ kànlẹ̀kùn lé mi lọ́la. Ṣẹ́yìn lè sọ. Dìwé ìbọn ṣe máa kàrámẹ̀ bí ẹni pa àpò dídí ìlú run ni o. Ńlẹ́nìkan sọ freely lórí National TV ló ti ń sọ. Yá wọ́n ṣe interview fún ni lórí National TV ló ti ń sọ yìí. Confidently. Ó ń side àwọn bandit. Ó ń defend wọn. Ó tó ń jẹ́ kó yé wa wípé tí wọ́n bẹ́tà tàwọn IPOB. Ẹ gbọ́, ṣé wọ́n bẹ́tà IPOB àbá IPOB bẹ́tà wọn? IPOB bẹ́tà wọn as far as I'm concerned. Because IPOB ní request. IPOB ní ti ń dùn wọ́n ti ń bí wọ́n nú. Region ni kò kí ń ṣe individual. IPOB ti jáde. Ẹ jẹ́ ká máa lọ afẹ́kù lára Nàìjíríà ló bí IPOB. So wọ́n ní request. Wọ́n ní tí wọ́n ń fẹ́. Wọ́n ní tán ń béèrè lọ́wọ́ ìjọba. Wọ́n ní tí wọ́n ń béèrè lọ́wọ́ Nàìjíríà. Torí pé wọ́n rò wípé àwọn wà marginalized. Pín kárí dọ́dọ̀ àwọn. Káwọn ó yẹ káwọn náà ti jẹ president. Ó yẹ káwọn ẹ̀tọ́ kan dọ́dọ̀ àwọn kò dọ́dọ̀ àwọn ni wọ́n ṣe ń béèrè fúnlé olómìnira tiwọn. Lóòótọ́ wọn ò ṣe pẹ̀lú sùúrù gbogbo nǹkan kọ́ la fi sùúrù ṣe o. Ṣé wọ́n dédé ń kọjú ìbọn sáwọn sọ́jà ọlọ́pàá ni? Sáwọn náà kọjú ìbọn sí wọn. Bàbá léwúrẹ́ kàn gànà yóò yíjú padà sí èèyàn. Gbogbo ẹ̀yà kọ́ ló lè yo ní sùúrù bí Yorùbá. Sùúrù wa náà ní ń kó bá wa yìí kọ́ lọ́ má jẹ́ kó bá wa mọ́. Kọ́ lọ́hún tètè là wá ń bẹ̀ kó tètè gbà wá ń bẹ̀. Àti dọ́ọ̀lù jù. Ọlọ́run dáríjì mi o, kọ́ lọ́hún ṣàforíjì o. Àti dọ́ọ̀lù jù ńlẹ̀ Yorùbá. Accommodation ni, àwa accommodating ni, àwa igbá ni. Njó la fẹ́ ṣe yẹn dà. The earlier the better tá bá stop.
stop accommodation wa náà gbogbo èèyàn ò lè dàbí èmi o èmi ní decision mi ò fún oníbàárà lówó mọ́ o tí bá ti sọmọ Yorùbá o mi ò rán èèyàn kankan ṣẹ́ o n tó bá wù yín kẹ́ pè mí o ṣírí ìyàbò bá ń bí àlà ó sunkún dọ̀la mi ní fún ṣíṣì tora wa la ń encourage wọn ó gé wọn lọ́wọ́ lókè ọya àwa la máa bọ́ wọn ń bí i ṣé bíbá yìí dàbí àgìtàn tán ń dọ̀m̀pù abirùn sí ni the earlier the better oríṣiríṣi ọ̀nà tá a fi máa stop gbogbo àwọn nǹkan ilé lẹ́yìn àwọn àlìmọ́jìrì ọ̀hún ti wá gbọ́n àwọn oníbàárà wọn ti wá gbọ́n ẹnu ọ̀nà báǹkì wọn lọ ń dúró sí báyìí bọ́yọ̀ lọ béèrè fún ATM ní bọ́básá ti jáde ní báǹkì wọ́n wípé dáádì è fún mi lówó dáádì è fún mi lówó olóhùn ní jára lákò bá wọ́n sùrù mọ́ ni. So like I said ṣé wọn ò lè gbé Gumi ni èmi tí mo jọ́ ọmọ kékeré tó bá jẹ́ mi wà lórí àlééfà wọ́n ti gbé ti wá ẹ̀ ẹ gbọ́dọ̀ ẹ má fi pò dán mi wo mo fọlọ́ ń bẹ̀yìn o ẹ̀mí bá sọ pé mo fẹ́ jẹ president lọ́la ẹ má jẹ́ ń jẹ́ o China sọ yóò burú ju ti China lọ ẹ tí ẹ má jẹ́ débẹ̀ o ẹ tí ẹ lè jẹ́ kí n débẹ̀ náà gbogbo ẹni tí kó wa jẹ pátápátá etí òkun kí ni àìsàn ní rù wọn lu etí òkun o ti pẹ́ jù yóò ti mọ pẹ́ jù kìí sáwọn nìkan lè yàn pa o yàn pa ìyàwó wọn mọ́ o àtàwọn ọmọ o tọ́lá àwọn náà jẹ́ ń bi owó ọ̀hún wọn náà ń bi owó ọ̀hún o kàláì ẹ má jẹ́ ń débẹ̀ o má gbà kò tí lọ́la ẹ má sọ́pọ́ọ̀tì mi o sọ́pọ́ọ̀tì mi kẹ̀ gbígbà tí èèyàn dáràn sí rẹ̀ lọ́rùn ni o mo fọlọ́ ń búra àwọn èèyàn kó ṣe máa kówó jẹ táwa kan wọn wà nú ibi táwọn language nínú ìṣẹ́ education wa máa wà ní position tó wáyé secondary school tí mo ti jáde ọmọ tí ń bẹ ń bí ò pé 40 mọ́ àwọn classes ti wó dànù ó ti parẹ́ tó jẹ́ pé sìmẹ́ǹtì la fi mọ̀ pé class wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ léèwé kò sí ti ń jẹ́ center mọ́ lọ lówó láti lọ sí private hospital wàhálà ilé ayé ti ẹnu ọkàn kú dànù center government center wọn ò lówù òwú lásán débi tán máa ní plaster kò sí iodine kò sí nǹkan kan tán fi máa dá ẹ̀jẹ̀ àwọn olórí burúkú kan tẹ́ ń sick wọ́n lọ Germany wọ́n lọ London àwọn ibi tá ti bèrè lọ́wọ́ Ọlọ́run náà nù pé kí ló dé èyí ṣe jábàálù àwọn eléyìí dànù ibi special jet tí wọ́n ń gbé èyí jábàálù wọn dànù tó jẹ́ pé ọmọ kọ̀làkọ̀ságbé náà látò máa ní bàálù rẹ̀ ó tó máa já ẹ má sáfì mi jẹ president o. Look, we need some fairness in what we are doing. What kind of fairness? Nínú àwọn tí ń jiyàn gbé ẹ̀yin dádì àti mọ́mì. Well, ẹ má jẹ́ ń làágùn púpọ̀ kí n sì má láyín lóògùn púpọ̀. Ọ̀gá sọ́jà ti kú o, ó kú sátìmọ́lé àwọn ajínigbé. Ṣé bá ṣe máa bá lọ náà nù? Àwọn ọmọ wa ti fẹ́ pé 30 days lákòóló àwọn ajínigbé May 15 wọ́n kó wọn òní ní June 13 o ọ̀túnla ní June 15 tí yóò pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti kó wọn lọ.